Ìmáàmù ti pásítọ̀ àṣẹ ti bẹ̀rẹ̀. Ó yá bẹ̀rẹ̀. Ọ̀rẹ́ mi wá kí mi. Alhaji bí èsì ọ̀rẹ́ mi ní ọ́. Ẹ kìlọ̀ fún Alhaji. Ọ̀rẹ́ mi ní ọ́. Bàbá wa ni. Tọ́ra rẹ̀. Ẹ̀gbọ́n wa ni. Tọ́ra rẹ̀. Aṣíwájú wa ni. Ókè. Ẹ jẹ́ kí wọ́n aṣọ kíní kan fún yín. Ṣé mo gbé ọmọ ènìyàn gbé? Ọ̀rẹ́ èèyàn lè lọ rẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ni. Àjọṣepọ̀ tí èèyàn bá ń lo ẹ fúnra wọn, distance máa ń wà. Ẹ rí i pé àwọn ọmọdé ra àwọn tí wọ́n máa ń lo owó fúnra wọn yẹn. Wọ́n máa ń close gan. Wọ́n máa ń close gan bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ ni wá. Ọ̀rẹ́ lọ́nà bá Muhammad sí. Ṣé Muhammad àtọ́lọ́ jẹ́ gbé ni? Alhaji. Ṣé pé Alhaji Oriyomi Hamzat wọ́n wà lọ́dọ̀ wa ní Tuesday. So gẹ́gẹ́ bí àgbà, gẹ́gẹ́ bí aṣíwájú, wọ́n gbé ìgbésẹ̀ akin, wọ́n gbé ìgbésẹ̀ tó dára, wọ́n gbé ìgbésẹ̀ tí ní ìtẹ́ rò pé irú wọn gan lè gbé. So ọjọ́ yẹn báwọn ṣe débi báyìí tí wọ́n mú bọ̀dá yẹn ní Bódìjà wọ́n bú wọn débi báyìí wọ́n àti ẹ̀ tí bẹ̀rẹ̀ kankan wọ́n nílò agbọ́dọ̀ dọ̀dọ̀ Àgbàlá Gabriel níwájú Ọlọ́run àti ènìyàn ni ó jọ mí lójú pátápátá. Kí nìdí ni pé ẹni tá ń sọ̀rọ̀ yìí ìyẹn Alhaji Oriyomi Hamzat is a busy man to the core. Ngbà débi ìsìn tó lọ́dọ̀ wọn láwà Àgídìgbò láwà báyìí o, Àgídìgbò láwà ní ẹgbẹ́ express bí. Ngbà èmi gan débi ní ọ̀sán yìí mo rí àwọn èèyàn níta, mo rí àwọn èèyàn níta gate, mo rí àwọn èèyàn park mọ́tò, ara àwọn èèyàn ní reception. Gbàtà débi tí àbáwọn wọn ní àpò wọn pé páwọn kan wá gbé wọn sìn. So you should know the kind of person he is. Ẹni tó ń ṣiṣẹ́ ìlú, ẹni tí ọwọ́ ẹ̀ kún. So kí wá lóyà mi lẹ́nu ni pé wọ́n gbogbo nǹkan náà ṣe lọ́jọ́ yẹn wọ́n náà ní wo ìwọ mò ń bọ̀ àfẹ́dọ́dọ́ Àgbàlá Gabriel wọ́n dẹ̀ gbéra wọ́n dẹ̀ wá number 1 tó dà fúnṣà. So ẹ jẹ́ ká tiẹ̀ kọ́ kí Ọlọ́run ká dẹ̀ kí wọn fún ìyẹn, inú mi dùn. Wọ́n gbé ìgbésẹ̀ akọni wọ́n dẹ̀ wà ń bẹ̀ lọ́jọ́ yẹn. Nígbà tó ti wá ní Tuesday ó yẹ kí mi ti dé bí Wednesday kí wọ́n mí sọ fún wọn ó yẹ kí n ti wá ní Wednesday kò sí àyè. Àná Thursday wọn program mo ní olólọ́dọ́ Jímọ̀ olóyin so kó yá dùn fún gbogbo wa ẹ̀sùn mo ní ẹni yìí mo gbọ́dọ̀ dọ̀dọ̀ Alhaji Oriyomi láti wá kí wọn. So I am here to appreciate you Alhaji ẹ̀gbọ́n wa aṣíwájú mo gbàdúrà ẹ ò ní jábọ́. Once again I want to appreciate you sir. Ẹ kú dìde o, ẹ kú dìde Alhaji, ẹ kú dìde. I love you sir from the deep down of my heart, from the depth of my heart. Bí mo ṣe ń fẹ́ kí ó rí fún yín bẹ́ẹ̀ náà ni kí ó rí fún mi, kí iléeṣẹ́ ìkó máa ga sí i, kí àlàáfíà kó máa wọ bí sí i. Ẹnikẹ́ni tí ó dojú ibi ìkodò Ọlọ́run ó fi wọ́n ṣẹ̀ sí i bẹ́ẹ̀ ni yóò bẹ̀rẹ̀. So Alhaji I love you. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin èèyàn wa lórí afẹ́fẹ́ gbogbo àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa. So ẹ bá mi appreciate wọn pé wọ́n wá, èmi náà dẹ̀ débí láti wá appreciate wọn. Á jẹ́ ìgbà kejì láyé tí màá débi. So we are here to appreciate him. Ìgbà àkọ́kọ́ accidentally ni. Ìgbà àkọ́kọ́ accidentally deliberately ni mo dìdí ìwà lélẹ̀ ni. Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel àti Oriyomi. Àdúrà kan tí mo fẹ́ ṣe. Àgbàlá Gabriel. Bàbá. Bó ṣe rí nù mí sí ẹ. Tí n bá fẹ́ kó o ṣubú kí n ṣubú. Àmín. Tí n bá fẹ́ kó o ṣubú kí n má ṣubú láíláí. Àmín. Tí n bá fẹ́ kó o ga kí n má ga lọ. Àmín. Tí n bá fẹ́ kó o ga kí n náà má ga. Àmín. Ẹ̀yin bloggers, ẹ̀yin followers front and back. A dúpẹ́ lọ́wọ́ yín gan fún support lórí wa. Nítorí fi lè ràn wá lọ́wọ́. Àgbàlá Gabriel ló ṣubú òpè k'Oriyomi ó ga o. K'Oriyomi ó ṣubú òpè k'Àgbàlá Gabriel ó ga o. Ọlọ́run ti rán wa ń ṣe tó rán wa. And there is nothing, even our gan, we can do about it. He doesn't have power over himself. Neither do I have over myself. Èèyàn ni wá. Èèyàn ò ní rìn kò rí ọmọ mi. Aburú táwọn tó ń bú wa tí wọ́n ṣe ní kọ̀rọ̀ ó pọ̀ ju tiwa lọ.
ṣùgbọ́n tá a bá ṣe dáadáa mẹ́wàá tá a ṣàìdá ẹyọ kan ẹ̀mọ́ kan wà má gbélé ìwé torí àìdá ẹyọ kan torí pé àwọn tó jẹ́ áńgẹ́lì ọlọ́run gangan àwọn náà ọlọ́run mójú kú fún àṣìṣe wọn àṣìṣe mi ò ṣe é kà ó bẹ́ẹ̀ ni kò ṣe é kà wọ́n ti lọ bá ó ti gbàgbé ni lọ́tẹ̀lẹ̀ kan wá bí tí mo pè é ìbọn ọ̀rọ̀ ilé tí ẹ tó wá dọ̀tí ẹ náà ó ní báyìí ẹ náà bọ́lọ̀ ṣe dáyé nìyẹn ẹjọ́ torí ọlọ́run mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan fún ìkún lọ́wọ́ wa torí mo find out Àgbàlá Gabriel gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àwọn náà ló lólùfẹ́ mi. Bàbá ó ní agbára. eré ìyà tí wọ́n kọ sí kálukú wa àti lọ́jọ́ tọ̀tọ̀. That is just it. Your people are my people. My people are your people. Yes now because you are my person and I'm your person. Bí ẹ ṣe ń create content lórí wa ẹ máa fi ẹnu yẹn tún wa ṣe ni. Reason ni pé tó bá lòun ṣe mọ́ tèmi náà ní ìṣe mọ́ kìí ṣe pé àwọn èèyàn ní rárá àánú mọ́ ẹ tí ó dìde bí wa ni ò ní wọ́pọ̀ mọ́ ẹ̀rù ọmọ bà wọ́n pé táwọn bá ṣe mistake kékeré báyìí àwọn ẹni yóò bring àwọn down ẹjọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ yìí a ti close ẹ̀ lẹ́nu ẹjọ́ ọkùnrin ò fèsì iṣẹ́ ẹjẹ́ mi náà ò fèsì tẹ̀mí ẹ̀ ní ṣubú lágbára àmín Àlájì ẹ̀ ní wálẹ̀ lágbára Ọlọ́run èmi ò fẹ́ mọ̀ ó rò fúnra rẹ̀ ni wọ́n ràn ní wọ́n lò ní wọ́n plan ẹ̀ ní wọ́n stage manager ẹ̀ ní kò ní jọ lórí yín. Àmín lórúkọ Jésù àmín àmín. wọ́n á gbé mọ̀ ń sọ tinútinú nígbà ọmọ ìjọ lórí tèmi. Àmín 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 àmín. àwa mọ̀ pé àwọn èèyàn lè má máa bínú o n tá à ń ṣe nǹkan kí wọ́n bínú ni ọlọ́lùmíì táwa ń túlẹ̀ àwọn kan ló dé ẹni tí wọ́n fòṣì dé wà ẹni tí wọ́n fi orí dé wà ẹni tó sì yẹn sọ di ẹni tí kò ní làákà ìmọ̀ pọ̀ àwọn táwa ń túlẹ̀ àwọn kan ló dé wọn wọn bára náà gbàdúrà fọ́lọ́run òjíṣẹ́ Ọlọ́run ni òmí ìyẹn máa ń ṣàdúrà fún òjíṣẹ́ Ọlọ́run náà náà toró àtùpà ni wà á lè rí náà rí di ara wa bó ṣe wà àwọn wòlíì ńláńlá kan àwọn wòlíì ńláńlá wọn náà tẹríba sí wọn wọn ṣàdúrà fún àbí èmi náà ṣe wà èmi ètò ẹ̀sọ́ àbá ọmọ kéwù lèmi èmi ò kùnlẹ̀ lọ́dọ̀ àwọn àfáà ló pé ẹsẹ̀ máa tẹ́ra rẹ̀ ó tún dé wọ́n ṣàdúrà fún mi ní ẹjọ́ torí Ọlọ́run a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan ẹ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan olí Àgbàlá Gabriel Kristẹni Abdulrahman Oriyomi Hamzat mùsùlùmí ni mí. ẹ bá yẹn wá ẹ lọ wo Kristẹni tó pọ̀ mbẹ̀ ẹ lọ ọ̀dọ̀ Àgbàlá Gabriel ẹ lọ wo mùsùlùmí bẹ̀ gan. So we are just akàn wá lásìkò àwọn tó ń bọ̀ lọ́la àwọn kan náà ti wá lánàá mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ mi ọ̀rọ̀ méjìlá sọ́kù kan mo appreciate you. Thank you, sir. Ọlọ́run á dúró tì í ẹ ní wálẹ̀ ẹ ní jábọ̀ ẹ mọ̀ gani ẹ mọ̀ ṣe ẹ ní sì ṣe ẹni tí yóò dọ́dọ̀ yín tí ó fa ìṣẹ́ yìí ò ní mọ̀ lọ́dọ̀ yín ẹni tẹ́ ṣe láàánú tẹ́ dèrò ẹ̀yìn ò ní dọ́dọ̀ yín ẹni tẹ́ ṣe láàánú tẹ́ gbọ́fà kò ní dọ́dọ̀ yín ẹni tẹ́ fàdìde tí ó já yín bọ̀ ò ní dọ́dọ̀ yín ìlà mọ́ṣáláà ọ̀la kùwátá ìlà ìdàlẹ̀ ẹ̀sìn mi náà wà tẹ̀kẹ́ nígbà pásítọ̀ mi dà. Ọlọ́run gbogbo ayé ògo ni fún olùkọ́ rẹ̀ ní jíjókòó sí apá ìyàfẹ́fẹ́ Bíbélì wí pé ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àti ìwà mímọ́ láìsí eléyìí kò sẹ́ni tí yóò rí Ọlọ́run ó tún sọ pé ká ní nípa àtiyín ni ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo nítorí náà a dúpẹ́ fún ohun tí ó ṣẹlẹ̀ gbogbo àdúrà Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè ẹ máa tẹ̀síwájú. Àmín. Lórúkọ Jésù ẹ ò ní jábọ́. Àmín. Lórúkọ Jésù. Àwọn àṣẹlẹ̀ kásẹ̀lẹ̀ nínú Bíbélì at a point in time sí ni wọ́n fi ẹ̀sùn kan Jésù pé Bẹ́sẹ̀búbù olórí ẹ̀mí èṣù ló fi ń lé ẹ̀mí èṣù jáde. Ibẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti wáyé pé ilé kílé tó bá yapa síra wọn kò ní dúró pé ẹ̀mí èṣù lè lé ẹ̀mí èṣù jáde. Bí wọ́n bá fi ẹ̀sùn kan Jésù bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ èèyàn wọ́n lè fẹ̀sùn kàn án kò sí tí wọ́n lè wí kò sí tí wọ́n lè sọ at a point ó fi sọ àkàrà márùn
àtẹ̀jáwé méjì bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìgbà tó dé àárín kan wá padà sọ ọ̀rọ̀ tó wúwo sí wọn wọ́n padà fẹnu sáátà rẹ̀ náà ni wọ́n ní kí ló ṣe fún wa gan sétorí pé ó fún wa lóúnjẹ náà lọ́mọ alẹ̀ dá lórí pé àwọn ọmọ Mósè gan àjẹmọ́nà láginjù mélòó wá ní tí wọ́n wá dánwò yìí níjọ́ tí ayé ti dáyé ní ènìyàn tí máa gan èèyàn láti gan èèyàn èsè tó burú ẹni tí ẹsẹ̀ èèyàn nìyẹn ẹni tí wọ́n ń gàn ní ọ̀gbọ́dọ̀ rú pé wọ́n ń gan òun kọ́ wá mọ̀ sí tí ọjà kó máa ṣe lè lọ́mọ ẹni dábọ̀sà. Àmín. ẹ máa tẹ̀síwájú. Àmín. gbogbo ní kọ́lọ́run ló Hallelujah. lábẹ́ àtẹlẹsẹ̀ gbogbo wa kí ọlọ́run àlàáfíà kí ó tẹ Sátánì mọ́lẹ̀ Àmín. lábẹ́ àtẹlẹsẹ̀ wa Àmín. lọ́lọ́ God bless you. Àmín lórúkọ Jésù. Àmín. Afa ọ̀ya ìwọ náà ṣàdúrà fún nílò ní sọ pé àfa àti ṣàdúrà fún wọ́n fa àfa àdúrà fa. Ẹ máa bọ̀ báyìí bàbá wa báyìí ni ẹ máa bọ̀ ẹ wá ṣàdúrà. Sálàlẹ́ wa sálàlẹ́. Máa máa kiri gbónú. Àdúpẹ́ fọlọ́. Alhamdulillah. Àdúrà bọ Ọlọ́run jẹ́ ọgbà. Àmín. Gbogbo ìmáàmù ayé àti gbogbo àwọn tí máa ń gorí nígbà láyé tí wọ́n bá kéré àti lẹ́sẹ̀ àti lọ́jọ́ orí àti ìlú tí wọ́n ti wà lórí nígbà lásìkò kútúbà yìí wọ́n ti di tó tóbi. Ìgbé àyà nàbí ni wọ́n wá. Tí kò bá ti pé ẹni tó ní wá lánàá tán àyè tí wọ́n wà yẹn mi lè sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n láti kírun kan. Mo ṣe gbọ́ orúkọ wọn mo gbọ́dọ̀ sáré nígbà tí mi wà lórí o. Ọlọ́run wọlá ìfẹ́ àwọn Oriyomi Hamzat Ọlọ́run máa jẹ ìjábọ̀. Àmín. Àmín. Mo ti ń jẹ́ ìṣubú Ọlọ́run máa jẹ kọ́kẹ́ Àmín. 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 Ọlọ́run máa jẹ kọ́kàn yín nínú ayé òun. Ọlọ́run máa jẹ kọ́kàn yín nínú ayé. Àmín. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí social media báyìí kọ́dà ẹlòmíín lébẹ̀lẹ̀ báyìí ni bí ó tún sọ pé ẹ bá lè dáhùn sínú ẹ máa dáhùn síta. Oriyomi ṣe sọ̀rọ̀ lọ́rọ̀ Àgbàlá Gabriel tí ì bá ṣe Àgbàlá Gabriel síbi ó ti sọnù síbi ó ti ṣẹnu síbi ó ti wú inú síbi tí ó gbé gbanú. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá máa ti ń jẹ́ orúkọ àbọ̀mọ tí ń jẹ́ nílá ńlá tó náà bá wà láàyè ńlá nínú gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí social media ẹlòmíín sọ̀rọ̀ ní sọ̀rọ̀ bó ti mọ. Ṣùgbọ́n ẹ lè rí ẹni tó tóbi tányányá ọ̀rọ̀ bó ti mọ. tó bá fẹ́ tiẹ̀ sọ̀rọ̀ sí pásítọ̀ yóò kò ní sọ straight yóò sọ lẹ́gbẹ̀ẹ́ tó bá ti tóbi tó dẹ̀ wà láàyè tó tóbi. Ọmọ yìí tí kò bí. Ṣùgbọ́n gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbóńkálukú ṣe mọ nínú ayé kọ́dẹ̀ ẹlòmíì tó yẹ pé ẹ gbowó fún yẹn ó fi $1 síbẹ̀ ọ sọ̀rọ̀ téèyàn sọ pé àpáwọn tí bá tiẹ̀ fún wa lọ fún wọn bá tiẹ̀ sọ̀rọ̀ lágbájá báyìí mi ò rò pé owó rẹ̀ wà káǹtì mi rí ètí ń jẹ́ ènìyàn nìyẹn àwa fi ìfẹ́ ọ̀gá wa súlọ̀ yín àfibẹ̀ lọ́n fún yín ìfẹ́ ní tó tóbi jù tọ́lọ́n fanu tí èèwà látọ̀dọ̀ ẹnì kankan àtọ̀dọ̀ Ọlọ́run ti máa ń wá Olúwa má jẹ́ kẹ́ ẹ jábọ́. Àmín. Àmín. Olúwa má jẹ́ kẹ́ ẹ jábọ́. Àmín kún fàyà. Bí ẹ bá ń ṣe ìrànlọ́wọ́ fún yàn kódà tó ẹ páwọn èèyàn ló ń dà kẹ́lómi náà gbòde kó gbà lọ́wọ́ àwọn èèyàn kọ́ mọ bí ṣe máa rí tẹ́ ẹ máa fẹ́ bá nǹkan lọ́wọ́ yìí. Ajẹ́ pé orúkọ kan ìṣesí kan làwọn èèyàn máa ń wò tí wọ́n fi máa ń dá nǹkan fẹ́ni tó bá béèrè nǹkan fún nǹkan. Àmín náà Ọlọ́run má jẹ́ kó. Àmín. Àtọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run tó máa ṣe fún yín. Àmín. Ọlọ́run dúró tì í. Àmín. Ọlọ́run dúró tì í. Àmín. Ọ̀gá Oriyomi Olúwa má jẹ́ jábọ́. Àmín. Ọlọ́run má jẹ́ jábọ́. Bọ́dà Muyideen Ọlọ́run bá aṣámaná rẹ̀. Àmín. Ọlọ́run bá wa gbé jáde. Àmín. Má jẹ́ kí ó dẹni làálẹ̀ tí wọ́n mọ̀ sọ pé ẹ mọ ibi tó forí kọ́ ni. Muyideen di ẹni tẹ́ gbọ́dọ̀ máa ṣàdúrà fún. Wọ́n máa bá wọn lọ́sẹ̀. Pásítọ̀ èèyàn lè ṣe mistake èèyàn lè ṣàṣìṣe èèyàn lè ṣe tí ọ̀dà èèyàn lè ṣe tó bá yẹn nínú jẹ́ ṣùgbọ́n téèyàn bá ti rí i pé ìwọ kọ́ Ọlọ́run ipò tí mo wà yìí ọdẹ ni téèyàn máa bẹ lọ́run fún pé Ọlọ́run má jẹ́ kọ́ ọmọ yóò forí kọ́ má jẹ́ ọdẹ ni àná má tó jẹ́ ọ padà síbi títí ń bọ̀ kára yí ọmọ sọ pé ní séèyàn á máa ṣẹ̀wọ̀n ẹ̀ mọ́ ni àwọn ìrántí Ọlọ́run wọ́n ní mètítí lọ́wọ́ àdéhùn bí ọlọ́mọdé ọba mú ìdí Àmín. Àmín. ìyẹn náà lórí àdúrà tẹ́lẹ̀ fi kún gbogbo ẹni tẹ́ wò wá káàkiri ayé náà Ọlọ́run ní jẹ́ ìlú òṣìṣẹ́ Àmín. bóyá pátá náà ń bọ́ náà tẹ́yìn náà ń gbà ṣe ayé yín Ọlọ́run ní jẹ́ ìṣe Àmín. bóyá pátá Ọlọ́run foríjì wá innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun fasubhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un wala hawla wala quwwata illa billah. Kí n ṣe iṣẹ́ Àgbàlá Gabriel ti ṣiṣẹ́ rẹ̀ mọ́ iṣẹ́ mi ni o
wọ́n lọ pọ̀ wọn gba commission wọn ló ti rán ọdún wọn bí commission wa èmi àti ẹ̀rọ àjọ sọ̀rọ̀ orí wọn bí commission ẹ̀rọ wá táìmù Àgbàlá Gabriel o àti parí ọ̀rọ̀ ẹ máa fi yẹn fún yín sà. kí lẹ gbé. ẹ máa fi ọ̀làjì ni wọ́n máa fi yẹn lẹ̀ fún mi. So ohun tó dájú ni a ti ṣe yìí coming back to Alhaji Oriyomi láti wá dúpẹ́ béèyàn bá ṣèyàn lóore ẹ jẹ́ máa dúpẹ́ o ẹ jẹ́ ká máa dúpẹ́ o ẹ jẹ́ ká máa dúpẹ́ o ẹ jẹ́ ká dunnú sí ara wa ẹ jẹ́ kí ọkàn wa kó mọ́ káyé wa náà kó lè mọ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ wa kó mọ́ kí ìrìn àjò wa láyé kó lè mọ́. Alhaji Oriyomi Hamzat lẹ́ẹ̀kan sí ẹ máa tẹ̀síwájú iléeṣẹ́ Àgídìgbò ò ní wálẹ̀ Ọlọ́run ló ní iléeṣẹ́ yìí Ọlọ́run ló gbélé yín lọ́wọ́ láti ọwọ́ yín lórúkọ Jésù kò ní bàjẹ́ gbogbo ẹni tó fẹ́ yín wọ́n á túbọ̀ máa fẹ́ yín sí i olólùfẹ́ yín kí wọ́n tún pọ̀ sí i àwọn aláàánú wa kí wọ́n pọ̀ sí i àwọn olóore wa kí wọ́n pọ̀ sí i a ò ní jábọ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù lọ wa. ṣé ẹ bá mi kí wọn lórí ẹfẹ ṣé ẹ bá mi kí wọn please appreciate it. ẹ kí mi o ẹ bá kí mi nígbà ẹ̀yin Oriyomi Hamzat ẹ bá kí mi pé. àwọn èèyàn rẹ náà wọ́n wá bẹ́ẹ̀ àwọn ó lágbára ayé fẹ̀ gan ojú ọ̀run ìdẹ́ owó tẹ̀yẹ fò láì fúrakara. Alhaji Àgbàlá bẹ̀rẹ̀ fúrógámù rẹ̀. àná àmúṣọ ó ti yá. Àgbàlá bẹ̀rẹ̀ àárọ̀ ọ̀la. ẹ kò sí wàhálà òun náà ló dún òun. owó nìkan ló máa sọ. ó ní mo ní mo pa mọ ọwọ́ ẹ̀ mo ti mọ ìgbà nọ́mbà rẹ̀ owó nìkan ló máa sọ láyé. wọ́n Alhaji wọ́n lẹ̀ ní dá sí báyìí. máa dá sí o máa dá sí o. Queen ó dà sí wàhálà. bóńkù ìtẹ̀ rárí dọ́dọ̀ yìí gan. àti wà tí pé mo lè lò fún wọn rí wọ́n ti jẹ́ olórin rí sorry wọ́n kọrin láti nígbà tí èmi wọ́n ti kọrin rí bẹ́ẹ̀ wọ́n ti kọrin tí èsọdún kan tí èsọdún méjì so bóyá bí nǹkan 15 years 17 years ago mo gbádùn lẹ́yìn kò sọ lù méjì tí pé ìbá ti rí mẹ́rin ẹ bá ń pè rẹ̀ adébọ́lá ẹ bá ń pè wọ́n bóòní wọ́n ṣe jẹ́ bóòní ó ṣe mọ̀ èèyàn báyìí tọ́ àmọ́ tó bá béèrè kọ́bọ̀ lọ́wọ́ mi láyé sísìn náà fún ọmọ. olówó wa ni pípín owó ti ń bẹ lọ́wọ́. ètò ìṣẹ̀lẹ̀ náà nìyẹn. ẹ̀ ń dìbò ní. can you imagine. owó burúkú. Robert kini kìí sáwọn ìwọ́rọ̀ béèrè. owó bẹ lọ́wọ́. béèrè náà musa wò pé bóun ni kún ìṣera pálá dọ́dọ̀. amara gan mo ti gba ṣe one nice so bàtà wa di pastor tá a lùlù mọ́ ló di pé àwọn akọrin wọn ṣe wọn pé méjì wọn pẹ̀lú nípa àwọn Bọ́lá Ìṣàdáì ẹ ti mọ̀ very close so. gbogbo wọn ni wọn mọ àwọn èèyàn wa ẹkọ ni. bẹ́ẹ̀ni kọ́ máa wá tó bá wà ní ìyẹn wa ni wọn. ó ti yẹ wọn lọ ẹ̀kọ́ ọmọ ìfàgùn ṣe. ó yẹ kún ó gbaṣẹ́ mákẹ́tà ni o. wọ́n mọ̀ kí mi ò mọ owó ṣe sọ wọ́n mọ̀. mi ò mọ orin mo mọ̀ pé nǹkan. tùsí náà. orin mo lè mọ̀ pé wà láti. súnmọ́ wá ìdúgbò yìí. ẹ wá fojú ẹgbẹ́ mi. ẹ má jọ sọ̀rọ̀ sójú ọmọ Nàìjíríà fẹ́. ó pè ní oníléeṣẹ́ ńlá. ó lè. bí nọ́mbà rẹ ta o nọ́mbà rẹ ta. nọ́mbà mi ni 080 655 11 866. fáwọn tó fẹ́ ẹ gbé patronize wa ní ẹ̀sùn. ẹ polówó báyìí. ẹ̀ẹ́dẹ́gbẹ́ polówó ọjà tó máa ta warawara. Iléeṣẹ́ rédíò. Iléeṣẹ́ rédíò Àgídìgbò ni kẹ́ máa gbé bó. àní sẹ́ni mo pè ọ́. ẹ ṣáà ti pè mí tó dáa. 080 655 11 866. ẹ jẹ́ mọ̀ pé nkọrin náà. tẹ bá ti gbogbo àwọn churches yín ẹ pè wá fólórí o ẹ pè kábíyèsí kún yìí o. sọ pé olùlẹ́yìn ẹ rí. ẹnu lè gbà wọ́n. nítorí mo ní tẹ̀ fún gẹ́gẹ́ mo ní ọkùnrin ìdájú o ó ń sọ̀rọ̀. ọdún mẹ́wàá mo fi lu gẹ́gẹ́ 10 years. gẹ́gẹ́ ni mo ti rò bó ń làyàn mọ́ mi òun gẹ́gẹ́ ni mo wá ṣe láyé bẹ́ẹ̀ along the way wọ́n ní láìsọ ọmọ lẹ́yìn òbí sí i bó gẹ́gẹ́ ó sì jáyàn mọ́ torí ọdún ọmọ. ó wà
aláàjì àwọn kí ni ẹ bá wọn yẹn débi gíga ọ̀pọ̀lọpọ̀ yẹn ni wọ́n jẹ́ yẹn díẹ̀ bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ pé ta àkọ́mọ́ wọn ní àwọn ní ta àkọ́mọ́ ń kálukú. ó sì wù yín gbà náà. aláàjì ìní nǹkan méjì tí mò ń ṣe gẹ́gẹ́. sọ ìdílé onílù ni. wọ́n ní bàbá wa wọ́n ná lùlù rí bẹ̀mí ìbá lọ́wọ́ dáàdì mi. bàbá yẹn ló padà wá. ó pọ̀ sí i nígbà mo lọ lé wa ní Mọdákẹ́kẹ́ mo rí odóòlù lábẹ́ bẹ́ẹ̀dì ní àwọn báyìí wọ́n lù rí tòótọ́ mo gbódò yẹn so mo gbọ́ rí àwọn ọlọ́dẹ fáwọn náà lè gùn ṣùgbọ́n dàbẹ́ àbúṣe nílùú mi. ẹ má wọlé ẹ má wọlé. ó ní sẹ́mu bá wọn mi tó wá rẹ̀ ẹ bá dúpẹ́ lọ́wọ́ aláàjì. ẹ bá dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi. àjọmú kan lè ní. àdájọ́ ìmọ̀ kò lọ́rẹ̀ yìí you are my friend. èmi ẹ̀sọ́ rẹ̀ yìí àbúrò yìí ni wá ọ̀rẹ́ mi ni ọmọ yìí ni wá. àwọn tẹ́jú àwa náà lọ wọ́n ń pè wá lọ́rẹ̀ẹ́. ẹ ti bá wọn ẹgbẹ́ rẹ̀ yóò di mọ́túárì. wọ́n àwọn ẹgbẹ́ tí ó bá ṣe because ọjọ́ orí kọ́ làwọn àti wọn bá yọ sọ̀rọ̀ ṣe sí àtàwọn kankan. ṣé kí wàhálà ọ̀pá ọ̀nà àbíkọ́ pa mí. Ọlọ́run mi jẹ́. ẹni tó bá tó wàhálà ọ̀pá mi àjọ máa ṣe ni tí ọba ti nípa àwọn náà àjọ máa ṣe ni àwọn àmọ́ sọ̀rẹ́. àwọn ẹni bí ọ̀wá ní mọ ibi tí wọ́n ẹni tó bá ti wá hùwà bí ọ̀wá ní ibi sá lọ. tó bá fẹ́ báyé lè jẹ́ kò ní lè lọ́dọ̀ ilé tó bá fẹ́ báyé lè jẹ́ kò ní lè lọ́dọ̀ ilé dáadáa wà máa tẹ̀síwájú nínú àwọn tí ń bọ̀ yóò fi wá wù wọ́n. ìbọ̀sọ́ ọ̀hún ti àrí aburú. àmín bàbá àmín. anything happen tán fi drag irú wa àwọn tó ń drag wa tí wọ́n ń rí owó àwọn ọmọ owó yẹn làwọn wò but àwọn tó fẹ́ ṣe bí wa tí wọ́n ń bọ̀ tó fẹ́ ṣe bí wa tó ń bọ̀ ẹ̀rọ máa bà wọn àní lè ṣe mọ́. Yes. Àwọn ìdẹ́sẹ̀ ń bọ̀. Àgbàlá Gabriel níjọ́ tí wọ́n tì mí Magodi ọmọ 8 years kan wá bá mi ó ní I wanted to be a journalist but I've changed my mind I can't risk. Ọjọ́ wọ́n tì í Magodi. Yà tí wọ́n tì mí wọ́n lé ọmọdún mẹ́jọ wá bá. ọmọdún mẹ́jọ ó ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀fẹ́ sí mass com àkáǹtì ló ń ṣe é sìn ti bọ́ sí commercial class. nítorí ìṣẹ̀lẹ̀ tó ń gbọ́ yẹn ó lè padà. pé no. so ṣé bí wọ́n ti mọ̀ sí sáwọn náà lè wà. àyè social media àti ìdìbò àgbà yẹn o ẹ wá bí social media ṣe rí lẹ́nìí. ẹ̀rù ó máa bà àwọn tó ń bọ̀. ẹ̀rù bà wọ́n náà pé kí ni máa ń ṣe. ẹ tó ń ṣe lọ́wọ́ ẹ tó ń ṣe ti ẹ̀gán lọ́wọ́ báyìí. ẹ̀rù ó máa bà. ẹ̀rù ọbẹ̀ mi. bàbá mi kí ẹ sáyé mo sọ. ẹ̀rù mo dé tó sọ̀rọ̀ àwọn ọmọ. mo sọ tèmi gángan. yes now pé these people wọn máa lè po lójú o so they can go this far. Wow. Alhaji ayé níka. Púpọ̀ ìka náà ni wọ́n ní wọn ò ní dáadáa sí. Ok bí tẹ́tí wọ́n nìyí. Ẹ jẹ́ kí nǹkan gidi kan ṣẹlẹ̀. Káwo oníṣẹ́ bí wọ́n ṣe wò. Ẹ wá wo tí ò dáa. Àwọn wọ́n ṣe wo oníṣẹ́ tó. Jésù. Wọ́n tẹ́ pa sórí bad news ni. Pé eléyìí gangan. Wọ́n máa ń ta ìfẹ́ gbọ́ròyìn ìdùnnú pa èèyàn. Ayé nìyẹn. Ọlọ́run dáyé bẹ́ẹ̀ àwọn èèyàn tó wà láyé tí wọ́n jẹ́ nìyẹn wọ́n àmọ́ sọ lásọ̀kùn sọ́gbọ́n sọ̀rọ̀ ìdágájá wọ́n àmọ́ sọ káàkiri ayé nìyẹn Ọlọ́run ní jẹ́ kí èrò wọn jọ lórí wa àmín Alhaji á dẹ̀ ṣàṣeyọrí lágbára Ọlọ́run á ṣàṣeyọrí lágbára Ọlọ́run tí Ìbàdàn lọ́lọ́run kẹ́ anyway wọ́n ṣe ọdẹ òun tó ṣe ìpínlẹ̀ dápẹ́lẹ̀ Mọdákẹ́kẹ́ náà ó ti kọ́kọ́ tó Mọdákẹ́kẹ́ náà. Mọdákẹ́kẹ́ mọ̀ tí wà kílẹ̀ fẹ́ sọ pa wa. Ọlọ́run ò ṣe jù ọ Mọdákẹ́kẹ́ ó ṣe jù ọ Ìbàdàn. Ìbàdàn lọ́lọ́run kẹ́ nìyẹn ó jù mí Ìbàdàn ó jù ọ Ìbàdàn. bẹ̀rẹ̀ yẹn sọ ma Ìbàdàn. ọmọ Ìbàdàn lé ní. tára Mọdákẹ́kẹ́ bá ń bọ̀ tó bá fẹ́ bá Àgbàlá Gabriel tára Ìbàdàn náà gbéra lé ní ẹ̀kan náà. Àgbàlá Gabriel bá dẹ̀ ní 2 million tó fẹ́ fi sànú. tára Ìbàdàn bá ti dọ́dọ̀ ẹ̀ kó kúkú ní òmò káwọn kan tó ń bọ̀ láti Mọdákẹ́kẹ́. sọ ìgbéró ti kó fún ará Ìbàdàn yẹn kí Mọdákẹ́kẹ́ ó tó dé. ẹ ti gẹ́tẹ̀ so proximity yẹn lọ́nà bíbí kẹwàá ẹ̀ ń bo church yẹn wà kì í ṣe Ìbàdàn bíi so lágbára Ọlọ́run àgùnlé ayọ̀ ní agbára Ọlọ́run àgùnlé ayọ̀ á ṣe darúgbó á ṣe dàgbà ministry yẹn ò ní ministry yẹn ò ní pa ministry yẹn ò ní tán ní kọ̀kọ̀ àti gbangba Ọlọ́run tún wá sí Ọlọ́run ló mọ̀
ó ní òsì kankan tó yẹ pé òun ló funfun tán àwa èèyàn ó ní ó ṣàfọ̀mọ́ wa ibi tá a bá kù sí kó dàpọ̀ kó tún wa sí lápá ọ̀tà ọmọ ká wa ọ̀tà mọ́ jubilate lórí wa that's another prayer ọ̀tà mọ́ jubilate lórí wa ọ̀tà jubilate lórí wa ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí orí àwọn arúgbó tó ń rẹ́rìn lọ́dọ̀ rẹ̀ ò ní jẹ́ oṣù orí àwọn kékeré tó ń rẹ́rìn lọ́dọ̀ rẹ̀ ò ní jẹ́ oṣù orí ọkùnrin tó rẹ̀ lọ́dọ̀ rẹ̀ òdìjọ́ jábọ̀ orí obìnrin tó rẹ̀ lọ́dọ̀ rẹ̀ òdìjọ́ òdìrẹ̀ rẹ̀ gbogbo ti ń jẹ́ tọ́lọ́hún lẹ́yìn tó gbóhun tó ṣẹlẹ̀ yìí times million yóò jẹ́ glory yẹn adọ́bù atribu àpòsí ju bó ṣe ń lọ owó táwọn dẹ̀ ní káyọ̀ ní kémi náà láti ọ̀la mọ́ṣáláà ọ̀la pọ̀tà prayer nìyẹn o tí èèyàn méjì bá nífẹ̀ẹ́ ara wọn àdúrà wọn ò ní gbèdéke òdìdí ẹjẹ́ sàdúrà àwọn ìṣẹ́jú márùn-ún ọyá àsìkò àdúrà ti tó no wọ́n bá ti ń sọ̀rọ̀ lọ wọ́n tó wà ṣàdúrà fúnra wọn ẹ̀mí bá ń ṣe lọ́wọ́ wọn pé ọ tó o bá ti ìfẹ́ wọn lọ́wọ́ tí ìbá ti tí ẹ́ tó o bá ti dé àlejò mi ò tí pé. ẹ bá ń gbàdúrà fún àlàyé ẹ bá gbogbo yẹn bá náwó sí wọn ẹ kàn ṣàdúrà láti lọ ọkàn yín gbogbo wa pátápátá ìbọdè àbúrú ẹ náwó ni ẹ náwó ilé ìṣayé ẹ ṣàkóso Jésù lọ́wọ́ bí a ti fún wọn yóò rí báwọn náà God bless you. ẹ bá nà ká after àmì tó láṣẹ láàánú wọn ẹ bá gbàdúrà fún Àgbàlá Gabriel ẹ náwó sí wọn ẹ sọ. Thank you. Alhaji. Àkọ́tọ̀. Wọ́n ìkọ́ tí ẹ. Wọ́n wáyà fún tí ẹ. Picture of this. Frame ni fọ́tò yẹn máa di o. Frame o di no main office. O ti bọ̀. Fọ́tò frame ni o tó ti yẹ dáadáa. Jẹ́ yàtọ̀. Bí wàá ṣẹ́yà mí sí ìgbà náà. Ẹ̀yà food designer la méjèèjì náà. God bless you. Ẹ̀yin cameraman wa ẹ ṣé o. Ẹ ṣé gan o. No. Only what I forgot. Àgídìgbò la wà o. Àwọn arúgbó ọ̀dọ́ ìgbò la wà. Àyíwá ló ṣe John, ẹ sáré lọ gba 100 àwọn àbúrò wa fún mi mo ní Alhaji nǹkan jù ni wọ́n padà látàjú ìgbà mi. wọ́n ní pílì ráwọn ẹ̀mí padà bọ̀ bẹ́ẹ̀ àmú padà bọ̀ ọmọ mi mo kọ́ sí lọ́jọ́ yẹn tẹ́ bá lérò tó wà ní àmú padà bọ̀ ẹ̀ tí lọ mọ́sì èmi náà ń bọ̀. Oya mo John wa. Tàmí oya lọ nǹkan yẹn. Oriyomi dé o. Òdòdó ẹ ra wọn. Alhaji mo fẹ́ rí yín. Bẹ́ẹ̀ ni rárá. Ṣó ti rí?
ìgbà tó wá wáyà lọ́dún tó so ibi ni. ẹjọ́ sáré wa mi gbà á ó ti lọ ó ti wà mẹ́rin kó máa sán lọ kó kẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kó ní àbàtà pàṣẹ wọn lọ. Olú wà náà. Ó wà bẹ́ẹ̀ ó ní ẹ̀rọ. Ó dẹ̀ máa tẹ̀lé ọ̀sán lọ. Okay.